Ìròyìn láti iléeṣẹ́ àtótó arére online TV. Kàyéfì ńlá leléyìí o. Àlùfáà Rafiu ló ti rí ẹ̀wọ̀n gbére he. Ọmọ Kewu rẹ̀ ló fipá bá lòpọ̀ nínú mọ́ṣáláṣí lÉkòó. Ilé ẹjọ́ kan tí ó ń korojú sí ìṣe ọmọdé báṣubàṣu ló ti rán àlùfáà kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Alani Rafiu lọ sí ẹ̀wọ̀n gbére látàrí bó ṣe fipá bá ọmọ ọdún 14 kan tó jẹ́ ọmọ Kewu rẹ̀ lòpọ̀ nínú mọ́ṣáláṣí. Onídàájọ́ Ramon Oshodi òun ni ó pa á láṣẹ wípé kí àlùfáà Rafiu kó máa lọ fi ìgbésí ayé rẹ̀ tó kù gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n nínú ìdájọ́ tó wáyé ní ọjọ́ Ajé. Rafiu ó ní wọ́n fi ojú rẹ̀ bá ilé ẹjọ́ látàrí bó ṣe ní ìbálòpọ̀ tipá pẹ̀lú ọmọdé kan tó jẹ́ obìnrin ọmọ Kewu rẹ̀. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2021 ní agbègbè Ìkọ̀tún, ìpínlẹ̀ Èkó. Ẹ̀wẹ̀, ó sì jẹ́ wípé ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n ìyẹn Afaa Rafiu sọ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn náà, ṣùgbọ́n ilé ẹjọ́ sọ wípé gbogbo àwọn ìwádìí eléyìí tí wọ́n ṣe tó fi mọ́ àwọn ẹ̀rí àti àwọn ọ̀rọ̀ eléyìí táwọn ẹlẹ́rìí fi léde tó fi mọ́ ọmọ tó hu ìwà láabi sí náà ni ó ti fi hàn wípé lótìítọ́ ni àlùfáà Rafiu hu ìwà láabi náà. Adájọ́ ọ̀hún ló wá sọ wípé látàrí eléyìí àlùfáà Rafiu ni ó ti já àwọn òbí ọmọ ọ̀hún nítàn mọ́ gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run tí wọ́n mú ọmọ náà wá bá wípé kí ó bá òun fi ọ̀nà ẹ̀kọ́ ìmọ̀ Ìsìláàmù kó fi yé, ṣùgbọ́n tó jẹ́ pé níṣe ni ó hu ìwà láabi pẹ̀lú ọmọ ọ̀hún. Ní báyìí adájọ́ sọ wípé ìwà ọ̀daràn gbáà ó ní ìwà ọ̀hún tí eléyìí sì tún túmọ̀ sí wípé ìdójútì ẹ̀sìn Ìsìláàmù láwùjọ àwọn ẹ̀sìn tó kù.